díẹ̀ lórí iṣẹ́ yòówù tẹ́dà bá ń ṣe tó gbé dání. Ẹlòmíì wọ́n ti soso lẹ̀ sosókè soso àárín fún kò ṣiṣẹ́, wọ́n ṣàwúrí fẹ́lòmíì kò jẹ́. Kí ló fà á? Ẹ̀rí ilé ayé tá a wáyà wa nìkan kan jọ ń gbé bẹ́ẹ̀, àwọn alágbára ẹ̀rí náà jọ ń gbé bẹ́ẹ̀ ni. Tí kò tó já ewé kò tó wá egbò wọ́n rí ọgbọ́n wo la bàbá wa wà ń dá sí i lẹ́yìn ó fi bá àánú Ọlọ́run àwọn tó láyé pàdé, tẹ́ fi bá àánú Ọlọ́run pàdé lórí iṣẹ́ tó máa ń ṣe tí wọn ní ó fi ga bọ́yọ̀ jẹ́ ń ṣe ìjọba ni àbọ̀ jẹ́ ń gbowó oṣù ni, èyí kò sí bẹ́yàn jẹ́ sálárì annual táànú Ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ̀ yóò rí tiẹ̀ ṣe. Bẹ́yàn bá ń tajà tàbó bá ní ṣọ́ọ̀pù tàbí ó ń wápò gíga kan ni tàbó tiẹ̀ jẹ́ olóṣèlú tó bá ti dáwọ́lé nǹkan kì í yọrí, tó bá kúrò ẹ̀kọ́ yọrí nǹkan mi ò ti ṣẹlẹ̀ bí kọ́ mú gbóná gbọ́ bá náwó tán owó tó fẹ́ fi ra lẹ̀ tàbó ti bá lé rẹ̀ dé líntù wọ́n fẹ́ kàn ìgbà ni wàhálà ọmọdé ó dìgbà bá náwó tán tí ó tún máa ronú àti ta ọmọ ilé tọ́kọ́. Ẹ̀mí pé ọba tó fún ọ ní oore ọ̀fẹ́ tó fi ra lẹ̀ tó fi kọ́lé sí ní ọ̀wà ní kọ́ ọmọ kankan ọmọ gbé bẹ́ẹ̀ ẹ̀rí pàwọ̀ èèyàn ni. Ọlọ́run yìí ṣèkà ọba mi ò ṣe bí èèyàn ní ẹ bí èèyàn ní ẹ bẹ. Ọlọ́run tó fún ọ lọ́mọ ẹ fẹ́ yàwó òbí mọ ọmọ fi ń dàgbà sóun ní ọ̀wà pé kọ́kọ́ ọ̀pọ̀ ọmọ rẹ kí ló fẹ́ gbà ń bẹ̀? Àánú rẹ̀ ló fi dá wa sí àwa èèyàn ni àwa ni. Báwo ló ti fẹ́ máa ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe tọ́lọ́run fi ṣàánú ẹ ẹbí mọ òfin níyàwó ẹ̀wọ̀ fi ra káà iṣẹ́ ìwà dojúrú òfin à ń ta mọ́tò ọmọ ò lọ léèwé mọ́ ilé tó gbé gan-an ó tún lè fi yáwó látara abẹ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n tún gbalé lọ́wọ́ rẹ̀ ọmọ pé èèyàn lè yín. Ọlọ́run ọba adéda kì í ba nǹkan tó dá jẹ́ ọ̀gbẹ́ni àbá wa ń dá sí ń jọ̀ wà ná nígbà wáṣẹ̀ tí Ọlọ́run sì fi dá wọn sí torí pé tíyẹn bá ń rí ìdùnnú jojúmọ́ níbi iṣẹ́ rẹ̀ kódà bó ṣiṣẹ́ ìjọba ní bá ń ṣe tí ọmọ rí nǹkan tó bá nú jẹ́ ara oògùn ẹ̀mí gúngùn ni. Bẹ́ẹ̀ bá ní owó lọ́wọ́ tí bá ń rí ṣe díẹ̀díẹ̀ bá àárẹ̀ bá ṣe yóò rówó ra egbòogi tí ó fi tọ́jú ara rẹ̀. Bí nǹkan bá ṣe èèyàn ẹlòmíì nítorí 10,000 tí wọ́n fẹ́ fi sọ pírẹ́sà ní àfún tí ò ní ó ṣègùn ní ohun 3,000 wá kò rówó ló fi kú. So àwọn èèyàn máa ń fi ìnira para wọn àti àìmọ̀kan. Ọgbọ́n wo la lè dá sí táyé wọ́n fi nítumọ̀ kí ṣe gbogbo alálòwò lọ́wọ́ rẹ̀gẹ́dẹ́ ṣùgbọ́n ká máa gbé ìgbésí ayé rọrùn ìgbésí ayé ìdùnnú níta bá dáwọ́lé kó máa yọrí sí rere. Èèyàn máa bẹ Ọlọ́run tó takùtì lọ́rùn nípasẹ̀ àwọn ribiribi tọ́lọ́run gbèsè inú ayé wa bí ewé àtegbò tẹ́nìkan kan ò lè dá ọlọ́dá ó sì fún àwọn bàbá wa nímọ̀ àti òye àti lílo rẹ̀. Nítorí kíní yẹn ẹsẹ̀ mẹ́rin láyé fi dúró. Ẹ má bínú pé mò ń sọ lórí afẹ́fẹ́ mọ̀ kó lè bá wúlò fún ìwọ àtèmi àtàwọn èmi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí irọ́ mi tí mo jẹ́ ọmọdé bíi tèmi tẹ́ ẹ jẹ́ ọmọdé bíi tèmi kó lè bá àyè wọ́n ti yá àwọn àgbàlagbà tí mo bá sọ̀rọ̀. Ẹsẹ̀ àkọ́kọ́ àwọn tó láyé ni àwọn àgbàlagbà ẹ̀ ń bá ní òsì wọn irọ́ lọ pa gbogbo ẹnu mo fi sọ kọ́lọ́n dákun já bẹ́ẹ̀ àánú Ọlọ́run pàdé lára wọn. Àwọn àgbàlagbà ń bẹ àwọn tó láyé ń bẹ. Tọ́ ẹlẹ́ẹ̀kejì tó tún dàbí rẹ̀ ká gúrùpù ẹ̀ àwọn oníṣègùn ń bẹ babaláwo ń bẹ ká gúrùpù ẹ̀ báwọn. Babaláwo ẹ̀sìn ni àwọn ń dá ifá báwa ṣe gbàgbọ́ pé àwọn mùsùlùmí pé ànábì Muhammad sasala ànábì ni àwa tẹ̀lé bẹ́ẹ̀ ni àwọn babaláwo gba Ọ̀rúnmìlà gbọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olódùmarè sí wọn. Ẹ ń ṣègùn bàbá tèmi olóògùn ni kì í ṣe babaláwo. Àwọn olóògùn àwọn gba ọ̀sán ìgbọ́ ọ̀sán ìbíkin olúbíkin ọ̀sán ìbíkin ṣe rí ọ̀sán ìyẹn ìní ọ̀dà bíi òjíṣẹ́ Olódùmarè sí àwa sọ́dọ̀ táwa náà sátẹ̀gùn sọ́dọ̀ Olódùmarè ìyẹn àwọn oníṣègùn ó lè jẹ́ oníṣègùn kọ́ ọmọ ewé àtegbò kọ́ jalagbára kọ́ ọmọ ọ̀sẹ̀ ìbá sọ̀rọ̀ kọ́ ọmọ aránsọ Olódùmarè kọ́ ọmọ lọ ṣọ́ọ̀ṣì kọ́ ọmọ lọ mọ́sálásí. So òun ẹ sẹ́sìn ìṣègùn kì í sẹ́sìn babaláwo ẹ̀sìn ni. Ẹ̀rí pé mo ṣe gúrùpù ẹ̀ ká tó wá bọ́ sí ká gúrùpù ẹ̀sẹ̀ yòókù ó lè jẹ́ mùsùlùmí kọ́ ọjà àfà kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́hùn fún yàn kò tún mọ̀ nípa ewé àtegbò ó lè jẹ́ kìrìsìtẹ́nì kọ́ jẹ́ ní àmì òróró Ọlọ́run náà kọ́ ọmọ gbàdúrà nílànà ẹ̀sìn rẹ ẹ̀rí pé orígun táyé fi dúró gbogbo àwọn tí mo wá sọ wọ̀nyí náà ló lójú tó lódì. Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Egbeji Elédùà àṣetìẹ́.
iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ̀lẹ̀ Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Suleiman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Suleiman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ́ sàmì.